This is your office. Ibi tó máa dúró sí lélẹ̀. Okay, sir. Mi ò dẹ̀ níṣẹ́ méjì láti gbé fún ẹ. Nǹkan ẹyọ̀kan tí mo fẹ́ kó máa ṣe fún mi. Wọ́n á máa fún ẹ ní àwọn orúkọ kan àti nọ́mbà iye àwọn tá fẹ́ ń bá wà on a daily basis. So orúkọ àti nọ́mbà iye àwọn tá fẹ́ fún ní nǹkan, òun ni wọ́n máa lò tó máa fi calculate iye items nǹkan tá fẹ́ share fún each person. A máa ń ní issue pẹ̀lú àwọn nǹkan tá máa ń pín fún wọn. Tí nǹkan tá fẹ́ pín tó bá tó ṣẹ́kù, ìyẹn ò kí ń ṣe problem. But at least a gbọ́dọ̀ ní accurate nǹkan tá fẹ́ pín kó dẹ̀ balance pẹ̀lú iye àwọn èèyàn tá fẹ́ pín fún. So get. Mo dẹ̀ lérò pé ìyẹn ò lè fún ẹ ní problem. And tó bá dẹ̀ mọ̀ pé ìyẹn máa le fún ẹ jù láti ṣe, a jẹ́ wípé wàá lọ join àwọn tó wà ní feed nìyẹn o. Ibi báyìí ti wà okay, sir. Màá ṣiṣẹ́ mi dáadáa, sir. Thank you so much, sir. All right, kò sí wàhálà. Good luck on your first day at work. And then, má gbàgbé láti lọ bá accountant. Mo ti pè, so mo ti explain fún pé o máa wá bá. Ẹ ṣé, sir. Jẹ́ kí n tiẹ̀ wá pé Harry kí n sọ fún pé mo ti bẹ̀rẹ̀ iṣẹ́. Lady yẹn dẹ̀ wá okay o. Ó tún jẹ́ èèyàn tó quiet. Anyway, thank God. Henry ò sọ fún mi pé girlfriend òun ni, so tí n bá tiẹ̀ feel like pé mo fẹ́ bá ní nǹkan pọ̀, èèyàn tó máa lè tọ́jú àṣírí pamọ́ ni. Ojú ẹ̀ ò jọ àwọn tí wọ́n mature yẹn. A tún gbọ́fẹ̀ẹ́. Mo ṣe ń wo yẹn á gbọ́fẹ̀ẹ́. Máa fún ní signal díẹ̀. Ó máa ti understand. Mo máa wá sọ́fíìsì ẹ lọ́sàn-án fún lunch. Rárá o, má worry. Mo kàn ní kí n pè ẹ́ kí n sọ fún ẹ pé mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ lénìí ni. And again gan, mo lè má ráyè lọ fún lunch. Mi ò bá ẹ jiyàn. Jẹ́ kó dọ̀sán náà. You are welcome to Lekki. Once débẹ̀ is always débẹ̀. Kí àwọn Lekki boys tó fojú sí ẹ lára, màá ti jẹ tèmi ń bẹ̀ náà. Mo fẹ́ rè tún orí mi kí n lè sè mí. Rí ipò ọdún ńlé o, torí ìyá Nuru fẹ́ mú wàjọ wá. Kọ́ bá sì ti gbà á lọ́wọ́ rẹ̀ kọ́ bá ń fi pamọ́, kì í sọnù o. Okay, màámi. Màámi ẹ jọ̀ọ́ ẹ fún mi ní fóònù yín. Kí ló dé mi ládàpọ̀? Kí ló fi fóònù mi ṣe? Wọ́n tún fẹ́ rorí Facebook àbí kílẹ̀ tí ń pè kọ́ logo bátìrì mi yọ. Rárá màámi, mo fẹ́ fi pe àǹtí Gẹ̀ ní fídíò call ni. Ó dán ọ lójú. Bẹ́ẹ̀ ni màámi, mi ò ní waste battery yín. Ìwọ náà wo everywhere. Ta ló rí lọ́fíìsì? Gbogbo wọn ti lọ fún lunch. Tí bá wá ní mi ò lọ ńkọ́. Àbà, come on Ige. Why tó tún wò mí bí stranger? Pẹ̀lú nǹkan tó wà láàrin wa. Nǹkan tèmi àti ẹjọ́ ṣe mistake ni. But at the same time, ó favour ẹ now. Ó sọ nǹkan tó fẹ́ fún mi. Mo dẹ̀ make sure pé mo ṣe fún ẹ. So ṣé nítorí yẹn sì ló ṣe fẹ́ bàbá mi sùn? Ige, má bínú bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ ńgbà yẹn. Ojú àwọn obìnrin tó kù, òun ni mo fi wò ẹ́. Ó mọ̀, I believe that is what girls of nowadays, that is what they do to survive. Ìdí nìyẹn tí mo ṣe bá ẹ sọ̀rọ̀ bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ ńgbà yẹn. I am very sorry, má bínú jọ̀ọ́. Okay, mo ti gbọ́ ẹ. But ìyẹn ò change nǹkan kan o. Ìgbà tó ṣàdárúkọ owó lórí fóònù fún mi, mo ṣàgbára mi wá báyìí. Nígbà tó kúkú jẹ́ pé nǹkan tẹ́yin ọkùnrin bílífù pé nǹkan táwọn obìnrin wá nìyẹn. But èmi ò fẹ́ kó máa rí mi bí oníranù. Kò sẹ́ni tó kọjá àṣìṣe. So nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ, mo rí bí àṣìṣe mi ni. Mistake lèmi náà ṣe pẹ̀lú bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ ńgbà yẹn. Can you at least, please, give me another chance? Jẹ́ kí n ṣàtúnṣe. Adé lè fi yẹn bẹ̀rẹ̀ fresh. Please, jọ̀ọ́. But lunch ti over now.
a ṣì ní bí 20 minutes. Okay, Wow, thank you. Kí ló máa jẹ? anything. Èmi máa ń like swallow lọ́sàn-án. Rárá o, mi ò jẹ́ swallow. Mo ṣì wà lẹ́nu iṣẹ́ náà. Kólúwa ẹ má lọ máa sùn lẹ́nu iṣẹ́. O lè jẹ chicken and chips náà. Ìyẹn máa bẹ́tà. Hello. Ẹ jọ̀ọ́ ẹ wá. Hello bàbá. Bó o ní? Ṣàlàáfíà ni. Mo wá sí Lẹ́kí. Mo wá rí èèyàn kan ni. Mo wá ní kí n béèrè rẹ. Sọ wà lọ́fíìsì? Bẹ́ẹ̀ ni bàbá, mo wà lọ́fíìsì. In fact, inú mi á dùn tá bá lè rà. Àtọ̀ ọ̀kàrè ọ̀dà. Yín wà bọ̀ lọ́fíìsì ní ìsìn. Ẹ kàn sọ bí tẹ́ wà fún mi. Màá ní kí dírẹ́fà mi wá píkì yín sìn. Má ṣe yọnu. Ibi tí mo wà ò jìnnà sọ́fíìsì rẹ. Kó o tó lajú pẹ́ nìsín ó rí mi nìsín. In fact, Mr. Koya sọ pé kí n lọ bá accountant. Wọ́n fẹ́ kí n lọ ṣe shopping. Uncle mi ní kó lọ ṣe shopping. Nígbà wo sígbà wo? Rárá náà, kò ṣe nǹkan tó ń rojọ́. Wọ́n láwọn ò like àwọn aṣọ tí mò ń wọ̀ lọ síbi iṣẹ́. So kí tó gba first salary mi, wọ́n ní kí n lọ bá accountant kí n lọ gbowó lọ́wọ́ ẹ̀ so that màá lè lọ ra àwọn aṣọ tí màá máa wọ̀ lọ síbi iṣẹ́. Wọ́n dẹ̀ ní kí n ra suit. Anyway, tó bá jẹ́ yẹn ni, Uncle Koya láìkí káwọn staff wọn máa wọ suit. Náà, kó tó máa lọ ro nǹkan mi. Kí ni a máa fi ṣe yín lálejò báyìí? Gbó mọ́ dára rẹ láàmú. Mo kàn ní sáré wá rí ọ ni. Ní dúró pẹ́. Ọ̀rọ̀ ti bí ètùtù lóṣù tó ń bọ̀. Sọ gbàgbé? Bàbá, mi ò gbàgbé. In fact, plan mi gan ni pé tó bá di weekend kí n wá bá yín ní Kòròdú. Bó wá ni? So ti rí ọmọ ẹgbẹ́ tuntun? Torí ọmọkùnrin kan bẹ́ ń lé mi. Àtòun àti ìyá rẹ̀ ni wọ́n jọ ń gbénú lé mi. Ṣùgbọ́n ó fẹ́ ṣe bí ẹni pé ìyá rẹ̀ fẹ́ ní àrùn ọpọlọ. Kódà nígbà wọ́n wálé ká, bí gbogbo àgbègbè wa ṣe tóbi tó, kò sẹ́ni ó fẹ́ fún wọn lé. Ṣùgbọ́n nígbà wọ́n dọ́dọ̀ tèmi, mo wá wo sàkún ọmọ. Mo ní ó ṣeéṣe kó wúlò lọ́jọ́ iwájú. Mo wá wò sùnsùn. Mo wá fòun àti ìyá rẹ̀. Mo fún wọn yàrá kan. Ṣùgbọ́n mo wá sọ fọ́mọkùnrin. Mo ní kó tọ́jú ìyá rẹ̀ dáadáa sínú ilé. N gbọ́dọ̀ rí ìyá rẹ̀ ń ta o. Why sir? Ibi mo sọ fún ọ lẹ́ẹ̀kan. Àní ìyá rẹ̀ lárùn ọpọlọ. Ọlá gànà. Bó bá sọ̀rọ̀ dáadáa lónìí, ọ̀tọ̀ ni tí ọmọ sọ lọ́la. Kábà. Ọpọlọ rẹ̀ sáà máa ń ṣe, ń máa dorí kodò ńgbà míì yóò tún dorí. Ọpọlọ rẹ̀ kò sáà pé, ń máa ṣe bálabàla. Kódà ńgbà míì tí kíní bá dé sí láà tó bẹ̀rẹ̀ àgànà rẹ̀, ó lè mú ọmọ rẹ̀, ìyẹn ọmọkùnrin tí mo sọ, kó bẹ̀rẹ̀ sí ní gbá etí rẹ̀ kó máa nànàkúnà nulẹ̀. Èèyà, ó mà ṣe o. Ṣé kò wá sí nǹkan tán lè ṣe ni láti tọ́jú woman yẹn? Bóyá kán gbé wọn lọ sí abroad, kán lọ check wọn o, ṣé mọ̀? Ó dàbí pọ́rọ̀ mi ò yé ọ. Èèyàn kan ṣoṣo tọ́mọbìnrin ní láyé àti lọ́run rẹ̀, ọmọ rẹ̀ ni. Kò sẹ́bí, bẹ́ẹ̀ ni ọ̀sára kankan fún wọn. Okay. Yeah, that is very bad. Nǹkan tó bani lọ́kàn jẹ́ gan nìyẹn o. Kéèyàn má rí ẹbí kankan tó tiẹ̀ lè dúró tìyàn lọ́jọ́ ṣòro. Kódà kíní yẹn ó really break mi gan nígbà yẹn. Bàtó, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni mo wá ní kí n wá rí ọ, kí n rán ọ létí o. Bóyá o ti rẹ́ni tó mú wá láti wá darapọ̀ mẹ́gbẹ́. Bó bá sì ti rẹ́ni tó mú wá kó jẹ́ mọ̀. Ọmọkùnrin tí mo sọ, a sì lásìkò díẹ̀. Jẹ́ mú wá bọ̀ kí n mú mọ́ kẹ́ mọ́ra yín. Bàbá, in fact, kìí ṣe pé bóyá nítorí pé mo rójú yín. Ẹ̀yin ni mo fẹ́ lè sọ pé babaláwo àkọ́kọ́ tí máa pàdé láyé tán máa ní
tó máa rò nípa ìlọsíwájú àwọn oníbàárà wọn. Ẹ fi wá sọ́kàn gidi gan ni sà. Inú mi dẹ̀ dùn láti mọ̀ yín. Ẹ ṣé gan ni sà. Mo really appreciate. Ilé ayé ò le, àjọ wà fúnra wa náà ni. Actually ó ní boy kan tí mo adopt like my brother. Mo mú bí àbúrò mi gangan. Kódà uncle ló máa ń pè mí. Mi ò jẹ́ kó ṣiṣẹ́ kankan. Mi ò jẹ́ kó dára ẹ̀ láàmú. Ìgbà tó sọ story ayé ẹ̀ fún mi ló jẹ́ kí n mú mọ́ra, kí n sọ di àbúrò. And mo dẹ̀ ti sọ fún pé gbogbo ìgbàkígbà tó bá ti need anything kó wá bá mi, màá ṣe fún un. And moreover, mo máa ń deposit owó sákàǹtẹ̀ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Mi kì í fi owó jẹ́yàn rárá. Mo fẹ́ kó farabalẹ̀ pẹ̀lú mi, kó dẹ̀ ní ìgbàgbọ́ nínú mi dáadáa kí àsìkò tó tó. Torí òun ni mo ní lọ́kàn láti mú wá fún yín tó bá di oṣù tó ń bọ̀. Ibo lọmọ náà wà? Ó wá síbí báyìí ni. Ó ní lady kan tó introduce sí mi láti Kòròdú. Ó ní kí n bóun fún lady yẹn níṣẹ́ ní ọ́fíìsì wa. Mo dẹ̀ gbà sí lẹ́nu. Mo ti fún un níṣẹ́. Kódà kí ọmọ yẹn má bàa máa ṣe wàhálà jù, torí àti máa wá láti Kòròdú sí Lẹ́kí lójoojúmọ́ ó jìnnà. Mo tún fún un níbi tí a máa gbé ní ilé ọ̀dọ̀ mi. Ṣé mo lè rọ́mọ náà? Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n gbé nọ́mbà ẹ̀. Ẹ jẹ́ kí n béèrè bóyá ó ṣì wà ní around the office. Mo máa wá sílé uncle ní Saturday. Màá wá kí ẹ. Rárá o, mi ò lè sílé wọn jọ́ Saturday o. Mo máa lọ sí Kòròdú, mo fẹ́ lọ rí àwọn family mi. Jọ excuse me. Henry, báwo ni? Ṣé o ṣì wà láràndì? Bẹ́ẹ̀ni sà. Jọ sáré wá rí mi lọ́fíìsì. Ó sì wà láràndì sà. Ó dà báwọn. Ó dà pé kò fẹ́ rí mi. Wọ́n ní kí n wá rá wọn lọ́fíìsì. Ṣé o ti rí ń sìn? Ṣé kìí ṣe torí pé o wà lọ́dọ̀ mi? Wo Henry máa lọ. Má jẹ́ kó bínú sí mi tó bá lọ tán o. Rárá, kò ń ṣe yẹn. Wọ́n fẹ́ rí mi fún nǹkan mìíràn. Máa rí màá sọ fún ẹ later. Rárá o, má sọ anything fún mi o. Kí ni tèmi? Why tó fi máa sọ nǹkan tí wàá tán kọ́ ẹ̀jọ́ sọ fún mi? Èmi gan ti mọ̀. Mo ti mọ̀ pé ò ní jẹ́ kí n gbádùn nínú ọ́fíìsì yìí. Mi ò dẹ̀ fẹ́ bú ẹ. Kó má lọ máa rò pé aláìmoore lèèyàn. Bọ̀dá rẹ̀ ọ sọ̀rọ̀ rẹ̀ fún mi. Ó ní kí ọ. Ọlọ́mọ dáadáa ni ọ. Ó ní kò sí ní tóun ní o bóun ṣe báyìí. Ò ní rojú. Kódà ọmọ ni ọ. Ọ̀kàrẹ̀ ó kú ọmọ nìyẹn ṣe. Ọlọ́run jọ dáa fún ọ. Daddy, ẹ̀wẹ̀ má dán kú lóhùn. Èèyàn tí ó mọ̀ mí rí, tí ò mọ ẹyẹ tó sú mi, tán dẹ̀ mú mi bí àbúrò wọn, tí ó dẹ̀ sí nǹkan náà láyé tí òun ò lè ṣe fún mi. Ẹ jọ̀ọ́, ta ló jẹra wọn lọ́pẹ́? Ọ̀kàrẹ̀ ọmọ ni ọ. Ó sì mórè. Ọmọ yìí mórè o. Ọmọ yìí mórè. Bọ́ ọ báyìí ṣe lóore jù báyìí lọ, yóò dúpẹ́ oore. Ọmọ dáadáa ni. Yá máa tọ́jú rẹ̀ lọ. Máa tọ́jú rẹ̀ lọ. Yóò dáa fún yín. Ọmọ mi, Ọ̀kàrẹ̀, Ọlọ́run dúró tì ọ́. Ẹ ṣé gan sà. Ìwọ lè máa lọ ní tiẹ̀ rí. Màá bá a sọ̀rọ̀ later. Báwo ni bàbá? Ṣé ó máa ṣiṣẹ́? Wo yóò ṣiṣẹ́, Ọ̀kàrẹ̀. But bàbá, kinní kan ló wá kù tó ń kan mí lóminú o. Kí ni yún? Tó bá tó àsìkò láti mú Henry wá fún yín fún ètùtù, bí mo ṣe máa bá sọ tó máa fi gbà láti tẹ̀lé mi wá, òun gangan ní ìṣòro báyìí. Sọmọdé wa ni ọ ni. Wá ó ro nǹkan kan, ó ro mí ní méjì papọ̀ fún ni. Ọ̀sán tọ́jú rẹ̀. O sì ń bá a sọ̀rọ̀, yín gbọ́rọ̀ sí ọ lẹ́nu. Bọ́ bá sọ ilé náà yóò gbọ́.
tó bá wá kọ̀ jálẹ̀ tó lóun ò wá ń kọ́ bàbá bọ́ bá sì wá bá sọ́nà tó kọ̀ jálẹ̀ tí ò gbọ́ á wá nǹkan mí ṣe sí. All right, I trust you. Ọkàn mi balẹ̀ lórí yín, mo mọ̀ pé má bá mi wá nǹkan ṣe sí ẹ ṣé gan sà. Wo jẹ́ ń tètè máa lọ ilé kílẹ̀ ò tó ṣú bọ́ bá dọ̀ṣù tí ń bọ̀ ẹ̀yìn máa retí wa àtọ́ máa ń wò. Bàbá ẹ ṣé gan mi ò lè dúpẹ́ tán, ẹ ṣé gan sà. Láńlọ́ọ̀dù òjò kọ́ leléyìí ni. Kí ló ń ṣe ń bí? Àbí lára àwọn fámílì ọ̀gá ni wọ́n ni? Anyways, ó ti ẹ̀dá wọn kúkú rí mi. Tí má délé lọ́jọ́ Sátọ̀dé máa sọ fọ́jọ́. Ó máa yòjó gan lẹ́nu. Gbogbo wa la wá sílé ayé fún ìdí kan àbí kejì. Àwọn kan gbàdúrà káwọn náwó kó lè bá gbádùn ayé. Bẹ́ẹ̀ àwọn kan gbàdúrà káwọn lálàáfíà. Wọ́n tún fi ẹgba fáwọn kan lóúnjẹ. Àwọn kan wà nínú sàárè. Ṣùgbọ́n èmi, kí ni mo wáyé fún gan-an? Mo wá sílé ayé, mo lọ́kọ, mo tún bímọ. Àmọ́ nígbà tí gbogbo abiyamọ tó ń sáré sọ́tùn sósì nítorí ọmọ kó lè bá a dá fọ́mọ wọn, tèmi ò máa rí bẹ́ẹ̀. Ọmọ tèmi ló wá ń sáré sọ́tùn sósì nítorí tèmi. Irú ìyá ò gan-an ni mo jẹ́. Mi ì wá nípa kankan nínú ayé ọmọ mi. Nǹkan ẹyọ kan ṣoṣo tí máa ń ṣe fọ́mọ mi kò ju wàhálà lọ lójoojúmọ́. Ọkọ mi. Màámi, ṣé kò sí? Ọkọ mi, wá jókòó. Kò sí nǹkan kan tó ṣe mí. Mo wà lálàáfíà. Báwo ni iṣẹ́? Ẹ má bínú pé mo pẹ́. Mo ti gba extra hour sí ilé ìtàn fún mi tẹ́lẹ̀ níbi iṣẹ́. Owó tán fún mi ò tó nǹkan kan, so extra hour tí mo gbà yẹn wọ́n á máa sanwó yẹn fún mi lọ́tọ̀. Ìyẹn ló máa tún jẹ́ kí owó tán fún mi kó tún gbé pẹ́ẹ́lí díẹ̀ sí. Ó yé mi ọkọ mi. Kú iṣẹ́. Láìpẹ́ láì jìnnà, gbogbo ìyà yìí á dópin. Ọlọ́run á ṣílẹ̀kùn ìbùkún fún ẹ. Àmín màámi. Ọkọ mi, ó tiẹ̀ nọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Mo fẹ́ kó ṣe nǹkan kan fún mi. Inú mi á dẹ̀dùn tó bá lè ṣe. Okay ma. Kí ni nǹkan náà? Mo fẹ́ rí bàbá láńlọ́ọ̀dù wa. Fún kí ni? Ẹ mọ bàbá láńlọ́ọ̀dù, mo lè sọ fún wọn sí nǹkan kan má fẹ́ rí yín o. Ọ̀ tán bá tiẹ̀ wá gbà gan láti rí yín. Wọ́n lè gbogbo nǹkan tẹ́ bá ń bá wọn sọ, wọ́n lè má fẹ́ take it serious. Òótọ́ ló sọ. Ṣùgbọ́n mo fẹ́ kó gbìyànjú kémi àti wọn ríra. Bóyá kó sọ fún wọn kó wá bá mi nílé àbí kó mú mi lọ bá wọn. Okay, a jẹ́ pé màá kọ́kọ́ lọ rí wọn náà. Màá bá wọn sọ̀rọ̀. Màá dẹ̀ bẹ̀ wọ́n kán jọ. Kò sí wàhálà. Okay ma. But màámi, ṣé kò sáà sí wàhálà láti ìgbà tá a ti dénú ilé? Eléyìí ni ìgbà àkọ́kọ́ tẹ́ máa lẹ fẹ́ ríyàn. Kó lè bá a dá náà ní ọkọ mi. Ṣáà fọkàn rẹ balẹ̀. Okay ma, sí wàhálà. Màámi ẹ kúrọ̀lẹ́ mà. Bó o ní ọkọ mi kúrò ọ̀lẹ́? Bó o ní iṣẹ́ lónìí? Ṣíṣe wọn ò sáà le jù. A dúpẹ́ mà. Iṣẹ́ tó fún mi ò le púpọ̀ mà. Bó o sì lọ̀gá rẹ̀ tí wọ́n ṣe dáadáa sí ọ. Bẹ́ẹ̀ ni mà, wọ́n ṣe dáadáa. Níṣe ló tún ní kí àkáńtáǹtì fún mi lówó kí n fi ra aṣọ. Torí àwọn aṣọ tí mo kó wá mi ò lè wọ̀ wọ́n lọ sọ́fíìsì. Wọ́n ṣeun o. Àpò wọn ò ní gbẹ o. Ọmọ tí wọn ò pàdé aláàánú o. Nígbà tí n bá tọmọ lọ́mọ jẹ́ tí n ò sì ní kí tọmọ lọ́mọ mọ̀ dáa. Kí ló dé táwọn ọmọ tèmi náà wà ní ṣeré nínú ayé? Ó di dandan ni kó rí tiẹ̀ ṣe lórúkọ Jésù. Àmín mà. Àìná ńkọ́? Ṣó wà ń bẹ̀ yẹn? Àìná kò sí bí o. Ó dàbí ilé epo wà nù yàrá rẹ̀. Ọmọ pójú ti èyí rálẹ̀ kì í pẹ́ títí máa ń sùn. Kódà àárọ̀ ẹni tí ń sọ pé kí n yí òun ní fóònù mi. Ó lóun fẹ́ pè ọ ní WhatsApp.
Èyà oníjọ̀gbọ̀n. bó o wá ní sọ̀ǹgùrò òjò àtijọ́ ẹ tiẹ̀ ti kúrò nílé wọn ò kú gbalé wa kọjá mọ́. Ẹ ò màmí, màá pè yín lọ́la. Ọ̀gá mi fẹ́ rí mi, ó dàárọ̀ mà. Láìkẹ̀, ẹ dẹ̀ tún béèrè ẹ̀, ṣábòsí kọ́ nìyẹn. Ige, Yes sir. Ṣé kí n wá ní sir? má wò lè ṣe yọnu láti wá. Ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ ni. Òun ló jẹ́ kí n wá rí ẹ. Okay sir. Ṣé o ti gba owó tí mo ní kó gbà lọ́wọ́ accountant? Bẹ́ẹ̀ ni mo ti gbowó yẹn. Tó bá di Saturday màá lọ ra àwọn aṣọ yẹn sir. Mo ò tíì fẹ́ lọ sọ́jà sí nítorí iṣẹ́. It's alright, kò sí wàhálà. You are free. You are free to do whatever you want to do in this house. So yeah, ilé ẹ o, má tìjú rárá. Ẹ ṣé gan sir. Mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ. O ti join wa, o ti rí iṣẹ́ tá à ń ṣe. Mo wá fẹ́ béèrè pé kí lo rí nípa NGO wa yìí. Ǹjẹ́ o tiẹ̀ like nǹkan tá à ń ṣe ń bẹ̀? Mo mean bá ṣe ń take time wa láti feed àwọn ènìyàn níta, tá à ń gbìyànjú láti support àwọn tí ò ní àti àwọn tí business wọn tí ó ti lọlẹ̀, tí à ń bá wọn gbé business wọn sókè. And then àwọn tí ò rí owó rán ọmọ lọ síléèwé, à ń gbìyànjú láti bá wọn san school fees àwọn ọmọ wọn. So mo fẹ́ gbọ́ látẹnu ẹ̀, as in your own opinion, because bá a ṣe ń ṣe tó fáwọn ènìyàn, mi ní parọ́ fún ẹ, a ṣì rí àwọn kan tí ò nífẹ̀ẹ́ sí nǹkan tá à ń ṣe. Ọ̀gá, èèyàn tó ti ya wèrè nìkan ló máa ní inú òun ò dùn sí nǹkan tẹ́ ń ṣe. Ìgbà tẹ́mi gan rí bẹ́ẹ̀ ṣe ń ṣàánú àwọn èèyàn, ó ya èmi gan lẹ́nu. Mi ò mọ̀ pé èèyàn dáadáa bíi ti yín báyìí ṣì wà nílùú. So tí mi ò bá ní parọ́, iṣẹ́ dáadáa lẹ̀ ń ṣe sir. Thank you. Then secondly, mi ò fẹ́ kó máa rí mi nírì ọ̀gá ẹ̀ tá bá ti wà nínú ilé. But tá bá wà lọ́fíìsì, o lè máa pè mí lọ́gàá. Then, apart from your salary, tó bá need anything, bóyá o fẹ́ ra nǹkan kò tíì sówó lọ́wọ́ ẹ, or you know how other ladies out there, you know how good they normally like to look. So ti yẹ, o fẹ́ ra aṣọ ni, o fẹ́ ra bàtà, o fẹ́ ra wíìgì, o fẹ́ ra cream ni, anything at all tó máa jẹ́ kó look good, because I like people around me to always look good. Please don't hesitate to ask me, check him out anytime. Then finally, anytime tó bá fẹ́ lọ rí àwọn family ẹ̀, o lè sọ fún driver mi, or kó jẹ́ kí n mọ̀, màá bẹ́ẹ̀ sọ fún. Then àwọn nǹkan tá à ń pín fáwọn èèyàn ń ta, just pack enough items tó bá mọ̀ pé o fẹ́, anything at all, kó dání fáwọn family ẹ̀. Àwọn Yorùbá ní ibi tá a ti ń ṣe, òun là ti ń jẹ. So nǹkan tí mo ní kí n wá bá ẹ sọ nìyẹn. And if there is any other thing tí mo tún fẹ́ bá ẹ sọ, màá jẹ́ kó mọ̀ later. Ṣùgbọ́n Ige. Ọ̀gá ẹ má bínú, mo ti wòran lọ. Ẹ ṣé gan sir. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan sir. It's okay. Ó dàárọ̀. Ó dàárọ̀ sir. Ẹ gbà mí, kí ló ṣẹlẹ̀? Ṣé kìí ṣe pé máa ìfẹ́ máa pẹnu sí mi? Ẹ jọ̀ọ́, kí ló rí lára mi? Ẹ̀gbọ́n àtàbúrò, wọ́n fẹ́ máa bá mi sùn. Àbí ọjọ́ wo mo ṣì dénú ilé yìí náà? You learn to bend, not fall.